Ìjọba àpapọ̀ kéde ọjọ́ ajé gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Àwọn aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ọjọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kẹfà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti fi ṣèrántí àyájọ́ ọjọ́ democracy nílẹ̀ wa June 12. Akọ̀wé àgbà ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan tó ń rí sọ̀rọ̀ ètò abẹ́lé lórílẹ̀‐èdè yìí dókítà Olúwatóyìn Akínládé ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹfà yìí nílùú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀, Akínládé kí àwọn èèyàn orílẹ̀‐èdè yìí fún ti ìsinmi àyájọ́ ọjọ́ democracy tó ń bọ̀ lọ́nà yìí. Ó ní ìjọba àpapọ̀ ti fòǹtẹ̀lú pé kí àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀‐èdè yìí wà ní ìsinmi fún ti ọlùdé náà. Ó ṣàpèjúwe àwọn òkè ìṣòro kọ̀ọ̀kan tí orílẹ̀‐èdè wa ti là kọjá kó tó di pé a dé ibi tí a wà yìí. Ó ní èyí kì í ṣe tuntun rárá o, nítorí báwọn orílẹ̀‐èdè gbogbo tá à ń wò lókè ṣe la tiwọn náà kọjá nìyẹn. Àti pé ohun tó ṣe kókó jùlọ ni pé kí gbogbo wa rí i pé ọkọ̀ ojú omi ìjọba democracy ilẹ̀ wa kò dànù. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀‐èdè yìí kò kú sínú agbami. Ó wáá rọ àwọn aráàlú gbogbo pàápàá jùlọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè yìí dáadáa pé kí wọ́n kún fún àdúrà nígbà gbogbo kí ọkọ̀ ìjọba ilẹ̀ wa lè gúnlẹ̀ sí èbúté ayọ̀ lópin ohun gbogbo. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.